ń dún ọkùnrin mi ń ta o sì wá ń fi ìyà òbò o fi ń jẹ èmi. Ìwọ yìí mo ń fún ẹ lóúnjẹ, mo ń tọ́jú ẹ. Ní ìsìn tí mo wá rí obìnrin mi tó ń fún mi lóbò pàṣípàṣẹ, ó wá ní kí n lè dànù. Tí mo róbìnrin mi, ó wà nílé ọkọ, ẹbí wọn náà wà nílé ọkọ tó fi ń bẹ́ẹ̀ sùn. Èmi ò sọ pé wọ́n má bẹ́ẹ̀ sùn mọ́, ṣé àmà tó ń bẹ́ẹ̀ sùn ẹ̀mí ló máa bára yín sùn lọ o. Òun ò ní kó má bẹ́ẹ̀ sùn mọ́ o, òun ò sì nílé ẹ̀. Àmọ́ pé ẹni tó ń bá sùn, ìgbà tó bóyá bá jẹ́ òun kò ń dóbò ẹ̀, òun á wà, òun á dò. Ogbe ò tí wù mí dó ni. Bàbá lágbájá látọdún méjì ògbó mi ò tí wù ẹ́. Kò tí wù mí dó ni. Tó bá ti wù mí dó, màá wá bá ẹ, màá dó ẹ. Ìyàwó ilé ni o. Àmọ́ kò sígbà tí kò kí n ṣe mẹ́rin pé kí n gbà lọ́wọ́ ọkọ ẹ̀ pátápátá. Ọmọbìnrin yìí mú okó dó. Ọ̀rọ̀ èmi àti ẹ̀ dàbí ẹni tó ń wọ́ okó pàdé ẹni tó ń wóbò ni o. Ìyàwó tèmi tó bàbá sùn, ó kúnlẹ̀, ó bẹ̀bẹ̀ bí ẹni wípé kì í ṣe ìyàwó ilé ẹ̀kọ́ tó bá sùn. Àǹtí Ṣeun, táwọn abára wa sùn ní Monday, máa ti bẹ̀ láti Monday tó kọjá pé ẹlẹ́gbẹ́já bó ti ṣe kan fún mi ṣe o. Ó sì mọ̀ pé ẹ̀kan ètò mi, àmọ́ ẹ̀kan ìyàwó mi ò lóhun bọ̀ àsùn. Àǹtí Ṣeun, ẹ má jẹ́ ń gbé òkú lọlé olóró, ẹ jẹ́ ń là ń bẹ̀ fún yín dáadáa. Ṣé rí ọmọbìnrin tá à ń sọ yìí, mo mọ ọkọ ẹ̀ dáadáa. Kódà tí nǹkan bá kàn ládùúgbò, èmi àtọkọ ẹjọ́ máa ń jókòó. Ládùúgbò wa dẹ̀ lélẹ́yìí, most of àwọn obìnrin tó wà ládùúgbò wa ni wọ́n mọ̀ mí. Iṣẹ́ mọ́tò ni mò ń ṣe láti ilẹ̀. Èmi ò sì mọ̀ pé ọmọbìnrin yìí kàwé o. Ìgbà táwa jọ ń sọ̀rọ̀ mo mọ̀ pé ó kàwé. Kò sí last card mi tí mi lè ná fọ́mọbìnrin. Ọjọ́ tí mo kọ́ máa bọ́ ọmọbìnrin lájọṣepọ̀, mo fẹ́ kú níjọ́ náà. Mi ò tí ì bóbìnrin, mi ì lè sọ pé tí mi ti fẹ́ yàwó o. Mi ì bá yàwó mi sùn rí kí n ṣe kó tẹ́ mi lọ́rùn kí n wá sọ pé mo ti yó. Kò ṣẹlẹ̀ rí. Ẹ̀kan tí n bá ṣe báyìí, tí máa ṣe lẹ́ẹ̀kejì tí ò kí n sábà wáyé, bóyá mo gbàjọ́ kan àbí mo ní nǹkan kan tí mo fún. Àǹtí Ṣeun, nígbà tí mò ń bọ́ ọmọbìnrin yìí sùn ni mo tó mọ̀ pé ìyàwó mi ń yálè. Ọmọbìnrin lóhun ò ní fi lé ọkọ òun lẹ̀. Ká ló gbà láti fi lé ọkọ ẹ̀ lẹ́ni. Mo ṣetán láti lọ kọ́lé fún. Èmi ò tí ì kọ́lé o, màá kọ́ ilé fún. Torí ilé tí mò ń kọ́ mi ò tí ì parí ẹ̀. Màá kọ́ ilé fún. Ìyàwó mi dé padà mọ̀ wípé mo léèyàn kan tí mò ń bá sùn. Ó wádìí, ó mọ̀ ọkọ ọmọbìnrin yìí ni. Ọjọ́ tí mo sọ fún ìyàwó mi pé ọjọ́kọjọ́ tí ọkọ ẹ̀ bá mọ̀ ló máa fi inú ilé mi lẹ̀, ó yà lẹ́nu. Wípé ẹran tóun so ti já, kì í ṣe pé ó so mí mọ́lẹ̀. Táwọn ọmọ mi ni mò ń wò mọ́ lára. Àǹtí Ṣeun, ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntorí Àǹtí Ṣeun. Olúwaṣeun ọmọ Àkànjí lolóòtú ètò yìí. Ẹ wá nǹkan fìdílé kájọ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ. Mo ní kẹ́ ẹ mú polówó ọjà wá kájọ gbogbo yín jẹ. We have 22,100 lórí YouTube. Ẹ jẹ́ bá yín polówó ọjà. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe traveling, ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ní òní o, ẹ gbé wá. Àwọn èèyàn fi ń lọ̀ mí Àǹtí Ṣeun. Ẹ̀kíní kẹ́ ẹ mú wá. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta nǹkan lọ́tùn lósì, ẹ mú wá. Ẹ jẹ́ bá yín polówó ọjà yín kájọ gbogbo jẹ. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́, tẹ́ bá nílò àgbo, èyíkéyìí àgbo tẹ́ bá fẹ́, Always Guide ni o. Kẹ́ fi pẹ́ lórí ẹ̀ ni o, infection ni o, jẹ̀díjẹ̀dí ni o, ìdí yín yọ ni o, ìdí yín yọ òròbó ni o, ẹ̀yin tó jẹ́ wípé kí ovulate ni o, ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ̀yin máa ń worry yín ni o, ẹ̀yin tí ẹ ní asthma ni o, ẹ̀yin tí ẹ ní fibroid ni o, ẹ̀yin tó jẹ́ wípé ẹ ní fatty liver ni o, fatty liver disease, ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Capsule wà, liquid wà, bẹ́ẹ̀ dẹ̀ ni powder wà. A dẹ̀ tún ní àwọn egbòogi. Ẹ wò Always Guide lélẹ̀, ṣé ti rí Always Guide rèé. Ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Báyìí la ṣe ń ta ilé, ṣé ti rí báyìí la ṣe ń ta 35,000 naira ni. Atato iyọ̀ dùn, mo wà lórí obìnrin, ìyàwó mi wọ́n jẹ́ ń gbọ́ mọ́. Tẹ́ bá jẹ́ fẹ́ ra àgbo, ẹ kàn sí wọn lórí nọ́mbà tí mo fẹ́ dárúkọ yìí 081-08-79-2787 lẹ́ẹ̀kan sí 081-08-79-2787. Ẹ má wàá kàn sí nọ́mbà yẹn, mo kàn ní kí n kí yín ni, ẹ má kí mi lórí nọ́mbà yẹn o. Nọ́mbà àgbo ni o, mi ìròjọ́ lórí nọ́mbà yẹn o, máa búlọ̀kù ẹni o. Nọ́mbà àgbo ni, o fẹ́ ra àgbo òun ni
mo kàn ní kí yín ni mo kàn ní kí rárá tẹ́ ẹ fẹ́ kí mi ẹ kí àkáǹtì nọ́mbà mi ṣé ẹ mọ̀ náà máa kí mi alákìpa ẹ kí mi lábẹ́ comment section. bí mo ṣe ń bá a bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú ṣe rí ọmọbìnrin tí mo sọ pé mo pàdé báwo mo ṣe pàdé ẹ jẹ́ n ṣàlàyé fún yín tó fi di pé à ń bára wa lájọṣepọ̀ ìyàwó ilé tèmi náà sì jọkọ̀ lé ṣe rí ọjọ́ yìí inú ti bí mi bí mo ṣe múra ní pé lénìí láti bí ọdún 7 tí mo ti fẹ́ ìyàwó mi 7 èkìtì ẹ̀ ni láti bí ó ń lọ bí ọdún 10 tí mo ti fẹ́ ìyàwó mi ìgbádùn ara mi ibi tí mo gbádùn lára rẹ̀ ojú pé bí ọdún kan jókè tá a fẹ́ra wa lọ ó di pé tí má bàa sùn bí kò máa pòṣe bí kò máa bí káàkiri wà lórí ẹ̀ fún ìṣẹ́jú 5 kan kó bo rẹ̀ mọ́ sí àǹtí ṣeun irú láìfò wo lélẹ́yìí èmi náà bá dákẹ́ mo sọ nǹkan kan níjọ́ yìí mo ti wá mu ọtí mo ti dán òun jọ́ kan báyìí tó jẹ́ pé mo nà ó lọ lé wọn ó lọ fẹjọ́ mi sùn ìyá rẹ̀ pé mi pé ìjọba tó na ọmọ òun á kó òun lé mi kíndé kankan kan mo dẹ̀ yọ̀ǹda rẹ̀ ṣe wá rí joy mo ti wá mu ọtí mo ṣe délé nìyẹn gbà tí mo délé mo bá lọ mo sọ pé ìyá ẹgbẹ́já alẹ́ àmàjọ lájọṣepọ̀ ìyàwó mi bá lọ jí àwọn ọmọ mi níbi tó ń sùn nínú àpálọ̀ là ń lò ó pálọ̀ táwọn ọmọ òun sùn bá lọ jí wọn ó bá kó wọn sórí bẹ́ẹ̀dì mo bá ní kò sí nǹkan tó kàn mí kò sí nǹkan tó kàn mí ò bá kó àwọn mẹ́ẹ̀ta kó wọn sáyà alẹ́ iye bóbò rẹ̀ mo fẹ́ dó ẹ fún káwọn ọmọ rẹ̀ mọ̀ rí ni òun ti wà pa òun kàn fà fífà tó ń fa ìyàwó òun kàn fà báyìí ni ó kàn lọ fi orí gbá nǹkan ni ẹ̀jẹ̀ bá yan lórí ẹ̀ ó fẹ́ pa mí o ẹ̀ ń bá bẹ̀rẹ̀ sí pariwo àwọn oníkejì oníkẹta ń bá jáde ilẹ̀ ti ṣú lálẹ́jọ́ náà òun ọmọ tó ṣe ọmọbìnrin yìí òun sáré pé ó wà náà tó bá wọn sọ pé ẹ̀bá ti má ṣe bẹ́ẹ̀ ẹ̀bá ti má tì wọ́n ẹ̀bá ti má ṣe kíní kan ó ṣàmú ọmú spirit wa ó clean ni òbóhùn clean orí ìyàwó òun ó fi kíní sí wọn ni wọn náà ṣàṣùgbọ́n wọn ṣàblame mọ́ ẹ̀ ní blame pé kí ló dé tẹ̀bí ṣe nǹkan bẹ́ẹ̀ kíní kan ẹ̀bá ti má ṣe ó lóun ò ti kó mọ́ òun máa ń rí woman yìí bọ̀ àwọn ò sọ̀rọ̀ rí ìyàwó òun náà sọ pé kò ń ṣe táwọn ìjọ máa ń sọ̀rọ̀ wọ́n ṣàṣù bẹ́ẹ̀ òun ló ṣàlọ́ gbé òun nìkan ló ní spirit nílé tó ṣàfẹ́ clean orí ìyàwó òun wọ́n ṣàbọ̀ òun fi òwú sí i tó bá dàrú ọ̀la kó lọ sí ìgbà abẹ́rẹ́ òun ṣàbẹ̀yàwó òun kó jòkó má bínú so woman wa lọ gbà tó wá di ìjọ́ kejì ṣe mọ̀ òun ò kì í ń ṣàkíyèsí woman yẹn ni òun á rí woman yẹn ibi tó ń ti rí woman yẹn ó bá ní ẹ̀ka òun bá kì í máa ní ẹṣẹ́ àná ó bá ní pé òun tiẹ̀ ti ń wá wọn láti wá bá wọn sọ̀rọ̀ wípé nkẹ́tẹ́ ṣe yẹn tí ibẹ̀ ṣe tí wọ́n yẹn tó bá lọ fún kọ́ wípé kò make sense ó ní èèyàn ọkùnrin yẹn mọ̀ kó pẹ́ ṣe ń ná àwọn obìnrin kó dáa ẹ máa ná ó ní bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn wá rí pé bí kẹ́nu ẹ̀ kan wú wọn ní kí ló mú ilẹ̀ níta ní yíwú báyìí nǹkan tẹ́lẹ̀ náà ṣe fún ìyàwó ìlọ́kọ̀ òun ṣe fún un bá ní òun ní ìyàwó òun rí pé ìyàwó òun bó ṣe wà yẹn obìnrin kéèyàn wà láyé yìí kó máa lè bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ kí àwọn ọmọ ṣe kíní kan bá ní so ìyàwó yín sá fún ìbálòpọ̀ mo ti fọwọ́ kàn ní èso tó péjọ 10 nínú ṣe bí mi pé alẹ́ yìí mo fi bàṣẹ wá lọ káwọn ọmọ sórí bẹ́ẹ̀dì ó bá ní bẹ́ẹ̀ ṣe wà nísìnyí mo yín bá yín sọ̀rọ̀ tọkọ mi bá kọjá tó bá rí wa yóò náà mi ti bá wọlé ó ní ọkọ òun ò bọ́ òun sùn o ọkọ òun ti fọwọ́ kàn ní ìsìn òtún lọ́dún kan dọ́tọ́ bá ti wá rí òun tó ń bọ́kùnrin ń bóun sọ̀rọ̀ àbí ọkùnrin wá ṣọ́ọ̀bù ó ra nǹkan tóun bá ti wá lọlé ìjọ ìrìn máa bóun sùn àmọ́ á nà òun kó tó bóun sùn tó bá ti wá nà òun tán á ní òbú ẹ tó ń dó káàkiri ẹ náà jẹ́ ń dó àwa dóun ó lóun débìrì lọ́wọ́ kan pé ṣé o ká mi rí ni ṣé o rí mi kí n ṣe nǹkan burúkú rí ni ó ní àwọn ọkọ mi ò rí nǹkan kan sọ ó ní bí wọ́n máa ṣe ń sọ̀rọ̀ bómi ṣe ń bọ́ ẹ̀ lójú ẹ̀ wọ́n ní ẹ wo ibi tá a wà lóòótọ́ wọ́n lè rí yín bẹ́ẹ̀ ṣe ń sunkún òun ò ní gbà kẹ́ lọ báyìí ẹ máa bọ̀ wọ́n sọ pé òun lọ ṣọ́ọ̀bù ni wọ́n ní bo ní ṣọ́ọ̀bù yín wà òun náà park síbẹ̀ yẹn ẹ jẹ́ kó ń gbé ẹ má gbé mi ẹ jẹ́ kí n gbé yín ẹ bọ́ sẹ́yìn má gbà ó ní bó ń ṣe gbé nìyẹn má gbé dé ṣọ́ọ̀bù wà tó ń gbé dé ṣọ́ọ̀bù ọmọ yẹn àkọ́bí ẹ̀ ti wà ní ṣọ́ọ̀bù òun ṣáà bọ́lẹ̀ òun lọ sínú ṣọ́ọ̀bù òun náà bá bọ́lẹ̀ tí wọ́n ní ẹ pẹ̀lẹ́ òun wá ní kí lẹ́ni tí ẹ ní kò tútù wá ní wà òun wá ní kó fóun Pepsi kan òun wá jókòó òun wá mú olóde máa ń dín ẹran ó máa ń ṣe pọ̀ mọ́ so ọmọ yẹn náà ti ṣe àgbé fún un wá ní mọ́mí ṣe bí mo ní kẹ́ má wá ṣọ́ọ̀bù lẹ́nu kẹsàn-án náà kí ni mo fẹ́ sùn fún tó bá yẹn bá dé ní ìsá tó máa sọ̀rọ̀ kíní kan òun wá ní òun ò ní ìyàwó òun rí o nǹkan tó yẹ lóun yẹn nìyẹn o rí ọkọ yín tó wá ṣe yín báyìí ọkọ yín
òun ló ṣe yín báyìí. Ó ní bó ṣe lọ bó òun ṣe ní pé ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fún mi nọ́mbà yín. Wọ́n á ní ẹ má worry oògùn wọlé ti lò sẹ́nu yìí. Wọ́n á ní ó ló sọ pé ẹ má worry òun ti lo paracetamol kẹ̀ ẹnu yìí máa fẹ́ yé màá ní. Ó yẹ màá ní pé bí òun bá sọ pé òun ò kí ní ìyàwó tòun òun ò dẹ̀ fẹ́ gbọ́ pé ẹ sọ pé ẹ wà òkè ẹ máa bọ̀ ó ní bá mu lọ sí ibi tí wọ́n ti ń pharmacy wọ́n ní wọ́n ṣàkó oògùn fún wọn fún ní calcium wọn fún ní gbogbo ẹ̀ ó lóun bá sanwó yẹn ó lóun yẹn lọ bí abi nígbà náà owó yẹn lọ bí abi 6,000 ó lóun bá sanwó yẹn ẹni wọ́n sọ pé ó máa gba abẹ́rẹ́ o fún ibẹ̀ yẹn o ó ní kò sí wàhálà ó ṣàgbà abẹ́rẹ́ ó ṣe òní ẹ fún mi nọ́mbà yín ẹ wò á máa sọ̀rọ̀ ọdún kan náà ṣe bàbá yín sùn ní ìjẹta yẹn ẹ wá rí pàwọ́ náà ń jà àbí ní àná àbí ìjẹta dẹ̀ ni ẹ wá rí pàwọ́ náà ń jà ẹ tún wá wọ́n ní àwọn kan kọjá ni ní àwọn ò tiẹ̀ yá àwọn kọjá ni wọ́n ní kò bá ti nà àwọn tọ́mọ̀ ẹ̀ tó bá wọn lájọṣepọ̀ tọ́mọ̀ ẹ̀ báyìí pọ̀sán ló ká wọn bó ṣe máa fà wọ́n délé nìyí wọ́n máa nà wọ́n máa bá wọn lájọṣepọ̀ ájẹ̀ ló kò ní wá sunlé ọjọ́ mẹ́ta kò ní wá sunlé. Ó ní àwọn èèyàn ẹ̀rọ púpọ̀ nínú àwọn èèyàn o ó ní bó ń ṣe ní òkè lọ́nà ọkàn ara àwọn ó máa yẹn fine èèyàn dúdú ni o wà á ti ṣeun ọyàn ẹ̀ díẹ̀ gbogbo nǹkan ẹ̀ moderate ni very beautiful woman bẹ́ẹ̀ ó jẹ́ tó wá jẹ́ nǹkan tó ga bẹ́ẹ̀ náà. Ó ní bó ń ṣe ní òkè òun bó ń ṣe eléyìí tí wọ́n bá sùn àwọn máa pàdé ara wọn ni nígbà tó di bí ọjọ́ mẹ́ta òun kàn pé òun kí ni pàtó bí a fẹ́ 3 days òun tó pè pé ẹ̀ ló báwo ni o òun fẹ́ wò yín ṣọ́ọ̀bù ṣóun lè wá wò yín ó bá sọ pé ẹ lè wá wò mí but ní àbọ̀tíkìnì tí ìyàwó yín bá rí gbogbo ìyàwó mi ti fẹ́ rí yín ṣọ́ọ̀bù yín ò ń ṣe tòsí ilé ọkọ yín nìkan náà ni wàhálà ó ní tẹ bá ti rajà tí kò yẹ bóun rojọ́ tẹ̀tì ẹ̀kan ti rajà lásán ó ní kò sí wàhálà ó ní bó ṣe lọ nìyẹn òun bá tún ra mínírà òun tún ra ẹran òun sanwó òun náà ní kò náà òun sọ pé kò náà mú ọkàn ó mu àwọn ọjọ́ rẹ́rìn-ín everybody náà ọmọ ẹ̀gán dé òun bá àwọn ọmọ ẹ̀ ṣeré àwọn rẹ́rìn-ín ó ní tó pé ilé ẹ̀ta wọn tóun bá dé láti fi ṣe ó ní ìyàwó máa rí omi pé òun ò kì í ṣe èèyàn wípé òun ò kì í ṣe èèyàn ó lóun bá ṣe kí ni òun ò pé èèyàn kan ló ń appreciate òun yìí ó lóun bá ní pé òun bọ̀ àkín lọ́la kẹ̀dẹ̀ dáná délẹ̀ fóun o wà ní kílẹ̀ fẹ́ jẹ òun bá ní ọbẹ̀ ẹ̀gúsí ní kẹ̀sì o òun bá ní kò sí wàhálà màá jẹ́ surprise màá jẹ́ sí ó lóun bá ní ok èló ló máa tó yín sí ó bá ní ẹ má wọ̀ èló ló máa tó yín sí ó bá ní amount ó ní mo ṣe 10,000 sí nìyẹn onígbà tó máa débẹ̀ ó ló ti ro sẹ̀mó yẹn sílẹ̀ gbà tó ń débẹ̀ òun bá sẹ̀mó yẹn ó lóun jẹ́ bẹ́ẹ̀ lóun ti jẹ́ gbà tó ń jẹ́ tán ó ní àwọn tọkọ wọn ẹ̀ṣẹ̀ náà òun náà ó ní bí oṣù méjì kò ní wá ṣọ́ọ̀bù òun ó ní ohun bó ṣe máa ń ṣe nìyẹn wà ní òkè ó bá ní òun máa láìkì yín ni òun láìkì yín ni o nǹkan tọkọ tí ń fìyà jẹ yín fún ìyàwó tèmi náà ń fìyà jẹ mí o ó ló bá ní ewu ẹ̀rù ń bà mí mi ò yàn lè rí ẹ má wọ̀rì tí n bá ti fẹ́ rí yín máa pè yín ó ní bó ṣe máa pè ní a sọ pé òun lọ sọ́jà tó bá lọ sọ́jà àtọ́jà ló ti máa gbà bá òun máa gbé àwọn lọ sóòtẹ̀ fákàfòkò àwọn abára àwọn alájọṣepọ̀ tó ń bá dó ọmọ yẹn ó ní ọmọbìnrin yẹn níbẹ̀ ló ń ti mọ̀ pé ó ló máa mú kóun ó máa ìwé táwọn ti wá ń dóra wọn ó ló tó bá ń do báyìí a máa pariwo ni ó ní òun máa do tó pé òun gan máa wà ó kí ní first day tóun kọ́kọ́ dó ọmọ yìí sẹ́ẹ̀ tóun tó kó bọ́ ní òbò ẹ̀ báyìí ó grap òun ni pẹ̀lú mọ̀ ẹni tó ti ń wá okó tó pàdé okó ó grap òun báyìí ni ó ní òun dẹ̀ dó tẹ̀ òun lọ́rùn òun abẹ́dẹ̀ pé ṣó wà òkè ó lóun ti wà òkè pé òun wà òkè pé gbàtà àwọn ti ṣe méjì lòun ti wà òkè bẹ́ẹ̀ òun kọ́ fẹ́ satisfy ẹni ó ní àwọn ọ̀dọ́ àwọn tó ẹ̀mẹ́rin tó pé ó ní ojú máa ti lọ ilé máa ti dúdú ń ta òun á gbé gbà tó ń gbé òun gbé dànù nù òun wá mọ́tò fún òun gbẹ́rù ẹ̀ sí mọ́tò wọn lọ drop ẹ̀ ní ṣọ́ọ̀bù ọmọ ẹni máàmì ẹ pé òun pé òun ó ṣàfihàn ọmọ yẹn pé àwọn ọjà tóun rà ní kíní ó ṣàwárọ̀ kan pa ní báwọn ṣe ń pàdé nìyẹn ó náà ti ṣeun àti ibẹ̀ báwọn ṣe ń bára wọn lájọṣepọ̀ nìyẹn ó ní tóun bá wà sígbà tóun bọ́mọbìnrin ní àjọṣepọ̀ tóun ò rí ipa ẹ̀ ní rere ó ní ìyàwó òun tó pé láàrin ọ̀sẹ̀ kan òun á bẹ̀ẹ̀ òun ò yà bẹ̀ ìyàwó òun mọ́ nígbà tó yẹn sọ fún pé wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ sùn mọ́jú ní àwọn sọ pé òkè wọn sọ fọ́kọ̀ òun pé òun lọ ṣòro pé sọ fọ́kọ̀ ẹni ẹ̀ òun lọ ṣòro o a ní òwà ní káwọn ọmọ ẹ̀ dání ó sọ pé òun ò káwọn ọmọ òun dání ìṣòro yẹn jìnnà òdòdó ẹ̀ lọ tó bá ti dé ṣòro a ní òun á fi fóònù lẹ̀ fáwọn ọmọ òun tó fẹ́ bá yín sọ̀rọ̀ wọn á lè pè yín ó ní bí ó ṣe máa ń ṣe á fi fóònù lẹ̀ á lọ ṣòro ọjọ́ kan bó ṣe ti ṣòro dé ní
ó dé ìṣòro láti ìṣòro ó dé sílé torí ìdajì ẹ̀rùn wọn ti gbé wá sí tòsílé. Ó ní ọkọ bá ń béèrè lọ́wọ́ pé ìṣòro tó ṣe ló máa ń lọ ibo ni chọ́ọ̀ṣì yẹn wà. Olúwa náà bá dárúkọ ó ní ilé ẹ̀rọ àti pé òun dárúkọ chọ́ọ̀chì ẹ̀ fún pé bí báyìí ni ibẹ̀ ní sóòrì wà next tó bá ti dijọ́ Friday yìí àjọ lọ bẹ̀. Ó sọ pé kò sí wàhálà tó bá ti ṣetán kájọ lọ. Ó ní woman yẹn náà ti ń já ó ní ọkọ ẹ̀ tún padà nígbà táwọn fẹ́ra wọn. Ó ní inú náà tó ná ẹ̀yìn má gbé dúró police station bó ti lọ sí police station nìyẹn. Ó ní àwọn ọlọ́pàá bẹ̀ wọ́n fẹ́ na ọkọ ẹ̀ pa òun tó lọ bribe ọkọ àbúrò òun ni o ẹ̀jọ̀ tó lọ lọ́hùn ọkọ ẹ̀ yẹn ẹ máa sanwó lórí ẹ̀ sanwó létí ẹ̀ ó ní wọ́n fẹ́ sanwó létí ẹ̀ pa. Nígbà tó wáyé ní nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ̀kíníkan òun ò ní nà mọ́ ló tọ́ bọ̀wé òun ò ní nà mọ́ ènìyàn náà sọ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ à ń lọ kíníkan ní òbò tẹ́ẹ̀dọ̀ láti jọ ẹ fẹ́ dó nìsín òun ò dókò òun ṣe so àwọn ọlọ́pàá yẹn ti fún ẹ ní kíníkan ọ̀fun nígbà kan fún oníkọ̀wọ̀ ní ó ní gbọ́dọ̀ ẹ̀ sọ pé òun márèjì yìí òun ò níbì kan tó ń fẹ́ lọ kóun kọ́kọ́ kan sọ pé òun kọ́kọ́ òun ò ní kọ́kọ́ àmọ́ wo fún alára ẹni wàá kó wọn ọmọ ẹ̀bọ sọ. Ó ní báwọn ṣe dúró ṣe nìyẹn débi pé gbà tó yá òun gba yàrá kan sí tòsí ibi ìsàlẹ̀ bíi ọ́fíìsì ẹ̀ níbi ṣọ́ọ̀bù ẹ̀ òun gba yàrá kan síbi ìsàlẹ̀ ibẹ̀ so lọ́sàn-án ó máa wà ń bẹ̀ àwọn jọ máa wà ń bẹ̀ àwọn jọ máa gbádùn ara escort ní tí a máa gbádùn ara àwọn tán àwọn ṣe kí ni n kàlùkù abá tiẹ̀ lọ ìgbà bí wọ́n fẹ́ sùn gọ̀bẹ̀ náà la máa sùn ó lóun dẹ̀ ń sanwó ilé ibẹ̀ yẹn ìgbà tó yá ìyàwó òun ọdún kan pé òun fọ́kàn ìyàwó òun láì kí wọ́n ti ẹ̀ bóun ṣe rí okó òun ò tiẹ̀ dìde ẹni tó kú tóun bá sùn tó kó wọn máa rò òun ni tóun ní enjoy ara òun ó ní kó òun ò tiẹ̀ dìde ó ní bí ìyàwó òun ṣe tọpinpin borí fóònù ó ṣàpàdà gẹ́ẹ̀tì pé wọ́n yẹn ni ó ṣàlọ́ comfort wọ́n yẹn pé so ẹ̀yin lẹ́ ń fẹ́ dájú àwọn ènìyàn sọ pé fẹ́ dájú ibi tí báwo wọ́n ní ẹ̀yin náà máa ń pè mí gbogbogbà nígbà tí wọ́n á pè mí gbogbogbà ṣé wọn kì í ra nǹkan lọ́wọ́ mi ni kí lẹ́yìn tà tó fẹ́ máa rà lọ́wọ́ yín tó ti pẹ́ máa pẹ́ gbogbogbà ní wọ́n máa ṣàlù wò ẹ má ní mi lára lọ bọ́kọ yín òun máa wọ́kọ yín wá wọ́n ní pélé kẹta ilé àwọn lẹ́ ń gbé òun máa wọ́kọ yín wọ́n ní pé wọ́n máa ní pé ṣé máa tẹ̀ lọ nísìn bó ṣe bí ìyàwó òun ṣe kúrò lọ́dọ̀ òun ó kàn pé òun ni pé ìyàwó yín ti wá bá òun ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ bó ṣe pé ìyàwó bó ní bó ṣe lọ lílọ bá ìyàwó òun ni pé wo bí tó o bá lọ lé àwọn wúmà yẹn tó o lọ pariwo ń bẹ̀ àwọn fọlọ́wọ́n bàbúrà àwọn máa lé ẹ̀ dànù ni lóòótọ́ làwọn fẹ́ wúmà yẹn àwọn sì ń gbádùn ẹ̀ ọkàn àwọn sì balẹ̀ tó bá wá sú ẹ o kó o nù lé àwọn sáwọn ò fẹ́ lówó oúnjẹ àwọn ò sanwó skul àwọn ọmọ àwọn ò sanwó ilé ní táwọn ń fún àwọn dín so má ní àwọn lára o wọn ní tó kó tẹ́tẹ́ táwọn bá ti ibi iṣẹ́ jẹ́ báyìí wọn máa ṣe fọ́kàn àwọn kí ni ọwọ́ yín rùn kí ni ó lọ́wọ́ wò pé ẹ ti dúró ná sáwọn kó gbé sára ni àwọn làwọn ṣe wàhálà owó àwọn làwọn tó máa bẹ̀ ìyàwó àwọn káwọn tó bá alájọṣepọ̀ ọ̀pọ̀lọpọ̀ wúmọ̀ inú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ wúmọ̀ ìlọ́lọ́run fi ṣàǹgẹ́lì àwọn tó fáwọn lóbò tàṣetàṣe oníbàwọn ṣe bó ṣe jíjọ́ kan ní táwọn ti fi ṣẹ́ dé àwọn bá kúnlẹ̀ ó bá ń bẹ̀bẹ̀ ẹjọ́ wúmọ̀ ìmọ̀ àbálẹ̀ wọn jẹ́ ni ẹjọ́ bíbí kan ẹjọ́ bíbí wọn ni jó ó bú ẹ̀ ò ń ṣe góòdì mọ́ wọn làwọn dẹ̀ ti padà gẹ́ẹ̀tì pé òun náà lẹ́nu tó ń fẹ́ ṣe mọ̀ gbàtọ́kọ̀ àwọn ti jọ lára ẹ̀ àwọn ẹ̀sẹ̀ wọn wo movement ẹ̀ ìrìn ẹ̀ pátí tó ń ṣe gbá kan wọn làwọn á confront ẹ̀ pé ṣé bí wà á ti ẹni báyìí tó pè ní chairman club yín ṣe bẹ́ẹ̀ ń fẹ́ra yín àfẹ́ra wa ó yà ṣépè sí fi ògùn búra sí pé máa yín ò báyìí lájọṣepọ̀ wọn ni babalágbèjà má máa gbọ́rọ̀ yẹn ni má máa gbọ́rọ̀ àwọn èèyàn kọ ṣé ó bá ẹ lájọṣepọ̀ bí ó lẹ̀wẹ̀ lájọṣepọ̀ ìwọ̀n dúró kó ń ta ó sì ń fi ìhòòkó jẹ mí òun fi ìhòòbò jẹ mí òun dóbìnrin mi ń ta òun dó ọkùnrin mi ń ta ó sì wá ń fi ìyà òbò ó fi ń jẹ èmi ìwọ yìí òun fún ẹ lóúnjẹ mò ń tọ́jú ẹ ní ìsìn tí mo wá rí obìnrin mi tó ń fún mi lóbò pàṣípàṣẹ ó wá ní kí n lè dànù tí mo róbìnrin mi ó wà nílé ọkọ bí wọn náà wà nílé ọkọ tó fi ń bẹ́ẹ̀ sùn èmi ò sọ pé wọ́n má bẹ̀ẹ́ sùn mọ́ ṣé àmà tó ń bẹ̀ẹ́ sùn ẹ̀mí ló máa bára yín sùn lọ o òun ò ní kọ́ má bẹ̀ẹ́ sùn mọ́ o òun ò sì ní lé ẹ̀ àmọ́ pé ẹni tó ń bá sùn ìgbà tó bóyá bá jẹ́ òun kò ń dóbò ẹ̀ òun á wà òun á dò ògbé ò tí wù mí dó ni babalágbádá látọ̀dún méjì ògbó mi ò tí wù ẹ̀ kò tí wù mí dó ni tó bá ti wù mí dó màá wá bá ẹ̀ màá dó ẹ̀ kò wù mí dó ni so ẹni tó wá ń fún mi lóbòdò ní ìsìn kí n lè dànù ẹ tó gbà mí gbójò tó gbà mí ní gbẹ̀rùn kí n wá lè dànù nítorí pé o ti change nítorí pé o ti ń bẹ̀bẹ̀ èmi ò ṣe bẹ́ẹ̀ báyìí wọ́n sọ fún mi pé àǹtí Ṣeun ẹ gbọ́ torí wọ́n máa yìí tó wà ní ọkọ ẹ̀ náà kì í bá sùn kì í sọ̀rọ̀ pé bí mo fẹ́ sọ̀rọ̀ kò dùn o ó ní ọkọ ẹ̀ náà kì í bá sùn
ó ní ọkọ náà ṣe wá ń realize mistake ẹ̀ nísìn tó wá ń bẹ̀ bọ̀ yẹn ọkọ yẹn jẹ́ nǹkan tó lágídí ó nínú gbogbo tá à ń sọ ọkọ náà ti fẹ́ yàwó mi síta o nínú àwọn tó ń fẹ́ tó ń gbé káàkiri ó ti fẹ́ wọn síta o ó ti fẹ́ wọn lọ́gbọ́lọ́gbọ́ kan síta o ó ní bọ̀yẹn náà sọ pé òun ò ní kú òun ní ọkọ òun náà sọ pé òun ò ní lé ìyàwó òun bọ̀ tó bá lọ o bíi bọ̀ tí ò bá lọ bọ̀ tó pé wọ́n ẹ̀ gbà láti fẹ́ òun ni òun fẹ́ woman kó lọ kọ́lé fún ni òun sọ pé kó má wọrí ilé tó ń ṣe foundation tí ìyàwó òun ti mọ̀ bẹ̀ wọ́n á lọ kọ́ tiẹ̀ woman sọ pé rárá òun ò fẹ́ kọ́kọ́ òun lẹ̀ kódà káyàtọ̀ òun parẹ́ òun ò ní kọ́kọ́ òun fẹ́ kí ọkọ òun má sínú ayé àwọn ọmọ òun ọkọ tó kó táwọn ọmọ tọkọ bá dé nìsín àwọn ọmọ máa bẹ̀rù ni àwọn ọmọ máa rá ìdojú wọn ni ibi tọkọ múmà yẹn tó ya wèrè dé àmọ́ láàrin èmi àti yín àti ṣeun mi lè fi wúmà yẹn lẹ́ o tàbí advice mi ẹ má lè fi wúmà yẹn lẹ́ o ìyàwó mi náà dẹ̀ lè pè lọ́ọ̀fù ẹ̀ mọ́